Yorùbá àwọn òwe wọ́n ní kó bá ti jáde ó kò ní ayé. Ó ti kó láyé wo. Ẹni tó sọ pé ń pa ọ̀rọ̀ àfáà oníkùránì. Ọ̀rọ̀ àfáà náà, wọ́n fẹ́ kí gbogbo wa ká fi kọ́gbọ́n. Kákẹ́kọ̀ọ́ látàrí. Mi ì lè dínà rẹ̀ o. Ọmọ mi ni. Mo sì dúró tì. Bẹ́ẹ̀ sì lè dínà rẹ̀ pé kì í ṣe ọmọ mi. Lórí pé nígbà kan sẹ́yìn, tó di pé àwọn kan kàn dédé máa attack. Kò sẹ́ni tí wọ́n kọlù. Kò sí. Nígbà kan tó lọ èmi. Èmi ò bẹ̀yàn pé kó defend mi o. Fún ẹnu ara mi ni mo fún ara mi defend ara mi. Mi ò bẹ́ anybody. Ṣùgbọ́n nígbà tí àwọn Kùránì máa dé láti Káírò, òun àtọmọ mi Nàkíbù Àṣírà lọ́jọ́ ń ṣe pọ̀. Mo sì fẹ́ràn ọmọ mi púpọ̀. Nígbà bá ti mú wá kò ti gbà. Nígbà tó ń mú ẹgbẹ́ mi kò sí wàhálà tó lé mi. Akọ́mọ kí omi mi. Gbogbo àwọn tó wà pẹ̀lú mi tán bá mi jáná sí ọmọ kí omi ni gbogbo wọn. Èmi ìta tó mọ kí ọlọ́mọ kí ó mọ wàhálà mọ̀ bá ti sá. Nígbà tó mọ mi sì mú dé pẹ̀tọ̀ ọmọ yìí o ọ̀rẹ́ mi ni o èmi náà ti mọ̀ ní Káírò. Ẹ bá ń sọ́dọ̀ ọmọ mi èmi náà ti sọ́dọ̀ ọmọ. Bí sí bá ti sọ̀rọ̀ yìí ọmọ mi ni. Ó dàgbà mi fẹ́ sílé gbogbo yìí. Wọ́n ní ìgbà tí wọ́n bá sọ ṣùgbọ́n àti wọn lọ́gà kọ́ pé ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ni pé wọ́n ń gbúrò pé wọ́n ń gba owó kan tó bá kó lówó fún ọ lówó wọ́n ń ná láwọn ibì kan. Owó tó wọ́n ń gbúrò kan gbà yìí ló wá fi rò pé ọ̀dọ̀ onítọ̀hún fara sí òun ò ní lè ṣàgbé ó dá fún Kùránì nìkan ó dá fún mọ́tò mẹ́ta lórí àbúrò. Ní sàkáyé wọ́n bì í mọ́tò mẹ́ta. Kí bèjì náà sí kí ọlọ́mọ àbúkù rọ̀. Mọ́tò mẹ́ta ní afárá. Ó ra mọ́tò kẹta pè ní nìsan bíi jíìpù báyìí nìkan. Níbo yẹ kó ra Dodge, níbo yẹ kó ra Infinity. Níbi náà ni. Ó dẹ̀ kó ṣẹ̀ gbogbo ilẹ̀ ẹ̀rí online. Ìyàwó jẹ́ Kùránì. Ó fẹ́ gbowó ni. Wọ́n láyé tẹ̀lé fún mi. Ó fẹ́ gbowó ni. Ẹni táwọn fún lówó, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tó wà ní múra, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n láì bí òun yóò lọ. Ó bá ní sùúrù. Bí o bí ẹ bẹ́ẹ̀ ni ìyẹn òun ní múra, ẹ̀dá yóò lọ. Ìwọ àbá àti láti ẹjọ́ ti máa ṣe. Ní 2023, àwọn àti ẹjọ́ kí ni wàhálà ní ìsìn? Ẹjọ́ bẹ́ẹ̀ tí kì í ní fún ìgbà lọ́yẹ̀ máa bá mi ṣí àrẹ. Ó ní dáadáa. Nígbà tó sùn, nǹkan kan ṣe ẹni tó ta ẹsẹ̀ ìtàlẹ́ lẹ́nu ìlú. Ẹni tó ṣe ìtàlẹ́ gbèsè owó ló jẹ. Ọ̀rẹ́ rẹ̀, Ájì Ismailu, olówó ni ọmọ mi. Ó bá sọ fún pé òun jẹ gbèsè 200,000. Àlùfáà ìfún bẹ̀rẹ̀ ó lé kí ẹ sọ fún mi ẹsẹ̀ kẹtẹ ló fún. Ó fẹ́ bọ́ta, ó ti rò pé òun ò bá bọ́ta tó ń bá wà ń bí. Àwọn èèyàn mọ̀ fojú olówó wo òun. Ojú rẹ̀ sì ti gùn kọjá ọlọ́wọ́ ṣe lọ́la. Ẹnu ti fẹ̀. That is problem. Ṣùgbọ́n ó ti mọ̀ pé ọ̀dọ̀ sí gáàtò sí gbòó. Kò sílẹ̀ kò sí lọ́nà. Wàhálà táwọn èèyàn pé àwọn sí ilé tí mo sí ń pè ní ni. Wọ́n fẹ́ para wọn sí. Wọ́n wá ọ̀nà kan tàbí kejì. Ẹni tó gbogbo ẹ̀kọ́kọ́ ṣe pé lo omi làwọn náà pè wá tẹ́lẹ̀. Àwọn sọ ń pa ní ìlànà mọ́. Wọ́n ń wà kankan. Tẹ́rí ìwé tó lọ fún Kùránì lówó mo kí ẹ gan. Ọlọ́run sọ̀rọ̀ lẹ́sàn án. Àbùdí tó lókun. Àbùdí tó lọ́sà. Ọlọ́run fọ̀pọ̀ lọ́kọ̀. Ó ń Kùránì ìṣòdò sí o. Ìṣòdò sí o. Ṣùgbọ́n ó lọ́wọ́ nú. Ọmọ ti lẹ̀ jẹ́ pé wọ́n dàgbà kan sọ pé fọlọ́wọ́ jọ́sìn ní ọdún méjì mọ̀ mọ̀. Mi ò bí ni. Mo mọ̀. Lórí pé ọlọ́run dá mi lẹ́gbàá kan tí wọ́n bá fi lọ mí lè dá sí. Èmi wàá dúró de ọ̀rọ̀ níbi tó mi tọ́wọ́ wò sí. Ẹyin jẹ́jọ́ rẹ̀ bílẹ̀ rẹ̀ pé ṣé mo pé fún sílé àbí pé fún sílé. Sẹ́ni tí yẹn bá ń bájà sí ọmọ fóònù ẹ̀. Ṣùgbọ́n ó ní interest sí ti ń lọ́ǹta.